Ìlọrin ALIMI, Ìlọrin AFONJA àti àwọn oníṣẹ̀ṣe. Àwa ń jẹ́ kó yé wa náà Kùránì yìí pé ilẹ̀ yìí innal arda lillah, Ọlọ́run lọ́ba tó ní ilẹ̀. Àwọn bó ti wá rí ni yurithu man yasha, Ọlọ́run ní máa jogún ilẹ̀ fẹ́ tó bá wọn. Wal aqibatu lil muttaqin, àwọn tó bá níbẹ̀rù Ọlọ́run náà nílẹ̀ máa kọ́gùn sí lọ́wọ́. Àwọn ń bára wa sọ̀rọ̀ àti ṣàlàyé àwọn ni wọ́n kọ́ tẹ̀ lọ́rin dú. Àwọn Bàrùbá ni wọ́n sì gbé bẹ́ẹ̀ fáwọn ọdún tó níye kí wọ́n tó wò pé àwọn ò fi bẹ́ẹ̀ lẹ̀, àwọn ò gbé bẹ́ẹ̀ mọ́ fún ìdí kan àbí ìdí míì tó já sí pé àwọn náà ló yé. Kó tó wá di pé òjò òṣekúṣe náà tó wá dé gẹ́gẹ́ bí ọlọ́dẹ tó jólùpẹran tó ní òkúta tí wọ́n máa ń fi pọ́n irin àbádá lọ́wọ́, tó yẹ pé gbogbo ẹni tí ó bá ń jẹ́ ọlọ́dẹ ń jó náà, torí pé wọ́n níbọn bíi káwọn náà ní ọfà kan sì mú ọ̀bẹ dání kan sì gbójú lóògùn. Sòwò a máa lọ ọ̀dọ̀ èyí òun láti lọ máa pọ́n ọ̀bẹ lọ́dọ̀ rẹ̀. Ìyẹn náà ni wọ́n ń pè ní ibi tí wọ́n ti ń lọ erin tí wọ́n máa pọ́nrin bẹ̀. Àwa lójú òṣekúṣe yìí ń gbà ó dé sí Ìlọrin, òun náà ń gbé bẹ́ẹ̀. Àwọn kan náà ń bẹ tí wọ́n ń pè ní àwọn aṣáájú, àwọn náà ń gbé níbi tí ó jìnnà síbi tí wọ́n ti máa pọ́nrin. Àwọn tó wá lé òjò òṣekúṣe kúò nílọrin tí ò láǹfààní àti máa gbé bẹ́ẹ̀ lọ títí náà ni pé ó bá ọmọ bíbí inú rẹ̀ lóbìnrin ó bá sùn. Ìyí ń fi kókó lù ú, ó sọ dẹ̀ tọ́ fún, ó sì lọ. Nígbà tí ó wá di wípé ALIMI, JANTA bisalẹ̀ ìyẹn ká pè ní ALIMI. So àwọn tí ń ṣe dáwà lọ́yọ̀ọ́ tí dáwà wọn sì ti ń gbalẹ̀ táwọn èèyàn ń gba Islam tí wọ́n ń wọnú Islam, ìyí ń jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ tara bí kí ni ká ti gbọ́ àwọn eléyìí ò bá wa bọ òòṣà mọ́, ló bí kí àwọn Òṣùgbó tí wọ́n ń tájẹ́ẹ̀tì àti pa àfa ALIMI jọ náà, ìyí ń ló bí àfa ALIMI ò kọjú ìjà sí wọn gẹ́gẹ́ bá Nábì náà ò ṣe kọjú ìjà sáwọn ará Mákà. Tó bá yẹ pé jàgídíjàgan ni mùsùlùmí ni yóò jà, torí pé yóò máa lo àyà wípé innal arda lillah, Ọlọ́run ló nílẹ̀. Àmọ́ fáwọn jà nítorí pé ó mọ̀ pé yurithu man yasha, àwọn Aláàfin lọ́lọ́run jogún lẹ́ẹ̀bẹ̀ yẹn fún níjọ́ náà. Àfàsì kẹrù rẹ̀ pẹ̀lú gbogbo àwọn Yorùbá tí wọ́n gbà fáfá, wọ́n sì tẹ̀lé àfà lọ. Kó tó di wípé àfà wa àbí AFONJA òun náà kúrò lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí Aláàfin rán gẹ́gẹ́ bí jagunjagun. Torí pé wọ́n gbé àwọn iṣẹ́ ogun kan tẹ́gbẹ́ téèyàn ó lọ jà tẹ́mi ẹ lè lọ sí. Ìyí òun náà bí pé tọ́ jẹ́ kó o máa lọ, lòun náà fi sá lọ sọ́yọ́ torí pé kò fẹ́ lọ ogun yẹn. Bí ẹ bá wo fíìmù jagunjagun ẹ rí irú tó jọ bẹ́ẹ̀. Ṣàpé bí kò bá rán yàn tó bá bọ́ ogun tó yìí tó bá lọ jà ó lè má dé. Wọ́n fi rán ìyíhun náà ló mú AFONJA ló fi di ẹni tóun náà lọ lọ́rin láti lọ wá ìrànlọ́wọ́ ìkúnlọ́wọ́ Ṣéhù ALIMI wípé kí òun náà má lè dẹni tí wọ́n gbàgbé ẹ̀. Gbogbo tí wọ́n lò fún jọ náà àwọn asmaullah pẹ̀lú àwọn tírà àtàwọn ọkọ̀ Ọlọ́run tó fi wá di wípé AFONJA ló wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ Ṣéhù ALIMI wípé ẹni yìí yóò gbẹ̀mí òun torí wípé Aláàfin ti reinforce àwọn ọmọ ogun pé tí wọ́n bá ti lè kànkà àwọn ọmọ ogun AFONJA yẹn ọwọ́ àwọn olè ká ALIMI.
ṣe méjì lòun náà bá yà lọ sọ́dọ̀ Danfodio lòun náà lọ béèrè fáwọn tí wọ́n lè kún lọ́wọ́ láti jà èyí ò lóbi kọ́ lọ kó àwọn jàmáà wá láwọn jàmáà tí wọ́n mogun jà gan náà wá dé ló fi di wípé wọ́n láǹfààní láti gbèjà Àfọ̀njá. Àfọ̀njá náà lọ Ìlọrin nítorí ẹ̀mí ara ẹ̀ kó má lọ. Èyí bàbá rẹ̀ sì tún fẹ́ lọ ṣe lọ́ṣẹ́ mọ́ òun ló bí kó wá ràn lọ́wọ́ ALIMI. ALIMI náà sì ń wò gbà àwọn gbọ́dọ̀ wọ́n jọ ṣe mítì pé a gbọ́dọ̀ gba agbára tí ń bẹ lọ́wọ́ ẹni yìí. Ọ̀rọ̀ wọn sì papọ̀. Òun náà sì lọ kó àwọn òun náà lọ béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn Danfodio wọ́n sì fún láwọn jàmáà. Àwọn ọmọ ogun tí Aláàfin rán wá láti wá fìyà jẹ àwọn ọmọ ogun Àfọ̀njá Ọlọ́run ní kíyà jẹ wọ́n dáná yá wọn. Ìyíhun náà ló tún bí wípé Aláàfin tún padà wọ́n náà ti reinforce láti tún wá àwọn jagunjagun ìyẹn làwọn náà fi gbé ogun dìde láti Ìlọrin lọ́hùn tí wọ́n fi wọ Ọ̀yọ́ lé tí wọ́n dáná yá wọn níná tí ẹ ṣe díẹ̀ tí ìbá ṣe pàánù Ọlọ́run pé Ọlọ́run padà ràn wọ́n lọ́wọ́ láti lè ti ogun yẹn padà alhamdulillah. Ogun yìí Ọlọ́run ní kí àfa ALIMI àti Àfọ̀njá wọ́n ti ṣẹ́gun so wọ́n sì ti ń ṣègbésí ayé wọn lọ wọ́n dẹ̀ ń ṣèjọba àwọn méjèèjì wọ́n gbọ́ra wọn yé so Islam náà ń bá jàǹjọ́ yẹ kìí ṣe wà ALIMI báwo làwọn èèyàn ò ṣe ní ṣe Islam ogun yẹn làwọn kan tó wá fẹ́ gbé dìde lónìí ló fi já sí wípé approximately tabawo 1810 ni Shehu ALIMI àti Àfọ̀njá ni wọ́n fọ́ọ̀mù alliance àṣepọ̀ láti lè fìyà jẹ àwọn ọmọ ogun Ọ̀yọ́ tí wọ́n fẹ́ wá fìyà jẹ Àfọ̀njá àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n sì tún plan àti fìyà jẹ ALIMI fún rẹ̀ tóun ti géèmì àwọn mùsùlùmí kan tó ti gbà síláàmù lọ nínú àwọn Yorùbá. Àwọn méjèèjì ni wọ́n tẹ́lẹ̀mí bá sọ̀rọ̀ wọ́n Aláfọ̀njá ló gbẹ́bọ̀dẹ̀ fún ẹnìkan báwọn olórí ilẹ̀ Yorùbá ti máa ń ṣe nu tó bá ti ga àwọn kì í fẹ́ kẹ́lòmí ò ga tó bá ti fẹ́ ga jù wọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ni ìyẹn náà ló ṣe Aláàfin Ọ̀yọ́ ńjọ́ náà ẹ̀kọ́ yẹn náà ń bẹ nínú àwọn tá à ń rí láyé lónìí so wọ́n fẹ́ pa ALIMI wọ́n fẹ́ pa Àfọ̀njá wọ́n fẹ́ pa àwọn ọmọ ogun ẹ̀ àwọn méjèèjì wọ́n sì fọwọ́sowọ́pọ̀ ìtí wọ́n fẹ́ pa ALIMI lé lórí ọ̀kọ́jà yìí pé àwọn ọmọ Yorùbá kan ti tẹ̀lé lọ wọ́n gba ìsìlámù kì í ṣe gbó fọ́ọ̀sì wọn lọ wọ́n wá ń wò wípé àwọn ọmọ ogun Àfọ̀njá ló gbójúlé wàláàlì Àfọ̀njá fúnra rẹ̀ gbójúlé ALIMI àtorúkọ Ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ Àfọ̀njá ti gbà fún ALIMI látara wípé wọ́n ti kánká ogun àwọn méjèèjì sowọ́pọ̀ Shehu ALIMI náà wò pé kí làwọn lè ṣe àfi kóun náà lọ sọ́dọ̀ Sheikh Usman Danfodio nígbà náà Usman Danfodio ló wá rán àwọn jẹ̀mọ́ wá sí Ìlọrin pẹ̀lú àwọn alágbára míì àtàwọn olólùfẹ́ láti wá kojú ìjà yẹn Ọlọ́run dẹ̀ fún wọn ṣe gbogbo àwọn ọmọ ogun tí wọ́n wá látọ̀yọ́ yẹn ni wọ́n láǹfààní àti lé padà so lẹ́yìn yẹn Aláàfin tún wá wò ó pé kí làwọn ti lè ṣe káwọn tún lọ wá àwọn ọmọ ogun tí ó tún lágbára láti fi gba agbára lọ́wọ́ Àfọ̀njá àtàwọn ọmọ ogun ẹ̀ káwọn lè pa Shehu ALIMI so wọ́n gbégbèsè nì ìyẹn náà ni ó bí kí Àfọ̀njá àti ALIMI làwọn náà fi parapọ̀
ni wọ́n fi wá àtáàkì Ọ̀yọ́lé tí ń jẹ́ kápítà àtijọ́ fún Ọ̀yọ́ empire. Bí Ìlọrin ṣe wá di ìlú tó tutù tí ò sẹ́ni tí ó máa dà láàmú nù, ó di ìlú alágbára. Lẹ́yìn tí Ọ̀yọ́ ọjọ́ nì tóun dojúbolẹ̀, àwọn níjọ́ náà bí wọ́n ti ń ṣèjọba Ìlọrin ni wípé wọ́n yan olórí kan pàtó láàrin Àfọ̀njá àti ALIMI kọjá apá wọn méjèèjì wọ́n jọ ń gbé lálàáfíà. Àfọ̀njá àti Ṣéhù ALIMI wọ́n sì gbádùn ara wọn tí wọ́n àwojú ara wọn, wọ́n àbára wọn jà, wọ́n à ní wàhálà. Níjọ́ tí ALIMI àti Àfọ̀njá ń bẹ láyé, wọ́n à jà pé ta ni ó jọ lórí, wọ́n à jà pé ta ni ó jọ̀gá. Àmọ́ agbára t'Àfọ̀njá lò tó fi láǹfààní láti ṣẹ́kù sáyé ọ̀dọ̀ Ṣéhù ALIMI. Tí ó bá sì yíun ni wọ́n ó ti pa látọ̀yọ́, kò ní sí ti ń jáfọ̀njá lónìí mọ́. Ẹja bira wa léèrè, kí ló dé tí Yorùbá náà fi máa lépa ẹ̀mí Yorùbá látara pé Yorùbá náà fẹ́ gòkè? Ẹ wo ń tá a ṣe f'Abíọ́lá, ládùúrú dáadáa tó ṣe fún ayé, ládùúrú dáadáa tó ṣe fún Yorùbá. Ọlọ́run ò ní dáyà kó má kù síbì kan. Yorùbá ló dìtẹ̀ Abíọ́lá. Báwo lọ́wọ́ ti ṣe wàhálà tó, kò sẹ́ni tó wà tí ò kù síbì kan pé kí ilẹ̀ Yorùbá lè lọ wájú. Ẹ wo ń táwọn Yorùbá ṣe fún wọn dá náà ni. Èé ṣe tọ́ba náà tó fẹ́ pa Àfọ̀njá, kí ni Yorùbá ń lépa ẹ̀mí Yorùbá sí? Tàbá wà wò ní ìṣètà wá ní jàgídíjàgan. Ṣé Mùsùlùmí ló ní jàgídíjàgan ni? Àbáwọn ọ̀tá Islam tí wọ́n torí pé ẹ̀yin tẹ́ ń sọ yí pé ṣèbí ń tọ́lọ̀ ń sọ ní pé lakum dinukum waliya din. Bẹ́ẹ̀ ni ALIMI wá sọ̀yọ́, kò dájú ìjà kọ òòṣà, kò sì kọjú ìjà sélégún. Ó ń kọ́ àwọn èèyàn ń ké, ó sì ń jíṣẹ́ Ọlọ́run. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní dàfà, wọ́n dẹ̀ ń ṣe Islam. Ló mọ̀ bí pé tọ́ àfi ká pa ẹni yìí kóun mọ̀ kú lòun náà lọ làwọn tí wọ́n jọ́ ọmọ Yorùbá náà tẹ̀lé. Wọ́n tẹ̀lé ALIMI lọ, wọ́n sì lọ, wọ́n ń ṣayé wọn rọrùn. Àwọn yóò tún wá dúró, wọ́n tún rò pé nítòkù táwọn lè ṣe ni wípé Àfọ̀njá náà ló ń fún ALIMI lágbára torí pé òun ló lọ́mọ ogun táwọn gbójú dé nílẹ̀ ẹ̀gún. Ó dá ẹjẹ́ á pa Àfọ̀njá fúnra rẹ̀. Tá a bá ti pa Àfọ̀njá, á pa ALIMI. Àfọ̀njá náà sì fẹ́ kú, òun sì yà wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ALIMI. ALIMI náà sì lọ́ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ Usman Dan Fodio. Wọ́n ti forúkọ Ọlọ́run ró Àfọ̀njá, wọ́n ẹ̀ṣẹ̀ wá lọ kọ́ ọmọ ogun wá. Àwọn ọmọ ogun yìí náà wọ́n kojú Ọ̀yọ́, wọ́n sì dojú Ọ̀yọ́ àtijọ́ bolẹ̀. ALIMI àti Àfọ̀njá wọ́n ń lo ayé wọn nírọ̀rùn, tí ò sí jà, tí ò sí wàhálà, ní àṣepọ̀ tó lágbára. Torí pé níjọ́ náà Àfọ̀njá náà ò gbé ní tí wọ́n ń pè lẹ́bọ jáde mọ́, torí pé ó ti sọ̀míìtì gbogbo agbára rẹ̀ fọ́lọ́run àtànẹ́bì. Kò bọ́ nǹkan, wọ́n sì ń ṣayé wọn lọ. Àmẹ́nu tí ń bẹ́ńbẹ́ níjọ́ náà kọjá wípé wọ́n á pé ẹnìkan lólórí, wọ́n á sì pé ẹnìkan lọ́gàá. Àwọn méjèèjì gbà fúnra wọn, wọ́n sì jọ ń ṣe ayé wọn lọ títí wọ́n gbádùn ara wọn púpọ̀, kò síjà láàrin ara wọn, títí tó fi wá di pé Ṣéhù ALIMI Ọlọ́run ní kó padà sọ́dọ̀ Ọlọ́run rahmatullahi alayhi. Ṣé wọn pé Islam ti gbalẹ̀ lọ́rin láàrin àwọn èèyàn? Kò sí kúfúrù, kò sí ṣírkù, kò sẹ́bọ, kò sí kọtọ Ọlọ́run ń bẹ ń gbà náà. Àwọn tí wọ́n ń ṣe nǹkan wọ́n lè máa jí iṣẹ́ nù yàrá, àwọn wọn kì í gbé bọ́tà. Wọ́n dẹ̀ gbọ́ra wọn yé, wọn àbára wọn jà, kó wá ń ṣe tiẹ̀. Wọ́n dẹ̀ ríra wọn léèyàn pàtàkì.
nígbà tí ṣé wà Álímì tọ́lọ̀ wá ní kí ṣé wà Álímì kó padà sọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn ìpadà sọ́dọ̀ Ọlọ́run ni wàhálà ṣẹ̀ṣẹ̀ wá dé láàrin Àfọ̀njá àtàwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ láàrin ìlú. Àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ láàrin ìlú láwọn tí wọ́n já sí pé àwọn fẹ́ establish Islamic Caliphate lórí iná lẹ́ẹ̀jì tí Álímì ti impact sínú ayé wọn. Àwọn ẹ̀yìn wọn àgbà yìí pé torí pé kò ṣeé ṣe káfọ̀njá jẹ ìmáàmù. Yorùbá ti wà ń bẹ̀, Haúsá ti wà ń bẹ̀, Fúlàní ti wà ń bẹ̀, àwọn ará mi ti wà ń bẹ̀, Tápà ti wà ń bẹ̀. Ó ti ń fẹ́ di wípé majority àwọn elédè mi Yorùbá ti wá fẹ́ di minority ńgbà náà. Gẹ́gẹ́ bá Nábì náà bí wọ́n ṣe gbà fún tó dolórí Mọ́kà látara àmọ́ àtẹ̀sìn tí ò sì sí wàhálà. Wàhálà yẹn wá dé, àwọn ọ̀dọ́ yẹn yarí látara nọ́lẹ́jì wọn. Lásìkò yẹn Àfọ̀njá náà ń pètèpèrò pé òun náà fẹ́ establish kóun náà máa ṣèjọba. Nígbà tí Álímì ti kú, Álímì táfọ̀njá ń tijú fún tó sá sí lábẹ́ ó ti lọ. Òun wá rò pé n tó kù ní pé òun ló kù tó yẹ kóun máa ṣèjọba. Làwọn tí wọ́n wá jẹ́ ọ̀dọ́ láàrin ìlú làwọn bá ní rárá ìjọba Ìsìláàmù ni àwọn ò máa ṣe. Àtàwọn Yorùbá tí wọ́n wá látọ̀yọ́ àtàwọn tí wọ́n kó dání tí wọ́n tẹ̀lé wọn láti sẹ́yìn lọ wọ́n sì tẹ̀lé Álímì. Ẹ sì ní majority carry the vote bí wọ́n ti ṣe ń jọ́ náà nù. Àfọ̀njá náà wá bẹ̀rẹ̀ sí ní wọ́pá àfi kóun náà jó lórí. Abdulsalam tóun jẹ́ ọmọ Ṣéhù Álímì òun làwọn èèyàn wá mú làwọn jẹ̀mọ́ mú. Torí pé àwọn jẹ̀mọ́ yẹn ń jọ́ náà tí Usman Bon Fodio rán wá àwọn gangan ni ọmọ ogun tó pọ̀ jù tó sì wà ńlọrin tó sì já sí pé wọ́n kọ̀kẹ́ mi àwọn máa lọ. Lásìkò yìí nígbà tí wàhálà yẹn bẹ̀rẹ̀ Àfọ̀njá náà wọ́n pé kí lóun lè ṣe. Àfọ̀njá náà wọ́n pé tọ̀ òun fẹ́ gbégún òun fẹ́ ṣọdún eégún. Báwọn eléyìí náà ti ń ronú pé àwọn fẹ́ lọ ṣọdún ìṣẹ̀ṣe pé àwọn fẹ́ lọ bọ odò tí wọn kì í bọ́ ńbẹ̀. Eégún l'Àfọ̀njá pílánì pé kóun gbé tó sì já sí wípé wọ́n ti ṣòfin má gbégún nígbà náà mọ́. Òfin má gbégún ti ń bẹ látara àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí náà ló ṣẹlẹ̀. Eégún a máa gbégún ò ní gbégún, a máa gbégún ò ní gbégún. Òun ló bí wàhálà tẹ́mi Àfọ̀njá sì lọ sí. Yorùbá yìí náà ń pílánì káfọ̀njá ó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ìyẹn ló fi já sí pé innal arda lillah Ọlọ́run ló ní ilẹ̀ o. Yarifu aliman yasha òun ní máa jogún ẹ̀ fẹ́ni tó bá wùn. So alhamdulillah afọwọ́lá nìkan kò sí tó burú kéèyàn disagree bí ilé ayé ṣe rí nù kọ́lọ̀ kó ṣàánú fún wa. Àmọ́ tó lákọọ́lẹ̀ lèmi náà ń sọ kì í ṣe pé mi ni mò ń sọ. You can disagree, you are free to do that, it is your opinion, alhamdulillah. Tí o sì bùkátà kájà torí pé kì í ṣe pà ń búra wa. So ẹ̀yin náà wà á sọ ti yín ni kò sí láì fi mẹ́ mo sì bá yín dúpọ́ lọ́dọ̀ ọ̀yàn ṣe kan Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. So nítorí pé ìtàn lè máa pé mẹ́rin kó máa pé márùn-ún kó máa pé mẹ́fà ìkan ó ṣáájú òótọ́ bí yẹn ṣe rí nù. Tẹ́yìn náà bá sì fẹ́ kà ó wà nínú àwọn ìwé láwọn ìwé àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n nímọ̀. Ṣé àwọn èèyàn máa ń disagree pẹ̀lú òtítọ́? Èèyàn máa ń disagree pẹ̀lú òtítọ́ ńgbà mí. Mi ò kú lógún tí mo fẹ́ jẹ́ ńlọrin kọ́lọ́n kó ṣíjú àdúrà yóò ṣe dáadáa fẹ́yìn náà yóò ṣe dáadáa fẹ́mi náà. So Álímì fẹ́ gbégún afẹ́ gbégún àní gbégún òun ló bí ibi táfọ̀njá kángun sí
ní ìjọba khalifate fi bẹ̀rẹ̀ nílọrin. lẹ́fì máa yí pé Yorùbá kan kò jọba ńlọrin rí. Yorùbá kan kò jọba ńlọrin rí. Ìlọrin yẹn ṣèlú mi kákọ̀ sọ kí ló ń ṣẹlẹ̀ fúnra wa. Yorùbá kan ò jọba ńlọrin rí. So àwọn jẹ̀mọ́ yẹn ṣàwọn gẹ́gẹ́ gẹ́ bí ìṣesí Haúsá ìṣesí tó lé gbogbo tó yẹ kán fi sùúrù mú jọ mi wọ́n mú ní kókókó torí pé bí wọ́n ti tírẹ́ẹ̀nì wọn nu jagunjagun ni wọ́n ó sì wà lára wọn dọ̀la. So wọ́n eliminate Àfọ̀njá lórí pé a fẹ́ ṣẹ́gun a fẹ́ ṣòro a fẹ́ ṣègbà tí wọ́n sì ti sọ pé kán má ṣe mọ́. So Àfọ̀njá náà ti lọ. Èyí wọn ló fi di pé òfin yẹn Ìlọrin di emirate of Sokoto Caliphate. Sokoto ni wọ́n ti ń pàṣẹ Ìlọrin wá lábẹ́ òfin ọba tí wọ́n ń pè ní Gwandu. Ẹni tí wọ́n ń pè ní Gwandu abẹ́ ìjọba ẹ̀ ló wà. Téèyàn bá lọ ka ìwé tí wọ́n ń pè ní Slavery on the Frontiers of Islam, ẹni tó kọ́ ni wọ́n ń pè ní Marcus Winner. Kì í ṣe pé bóyá ní tá a kàn ń sọ ìwé ni. So Gwandu òun lọ bá Sokoto wọ́n wá ń pàṣẹ Ìlọrin ó wá ń jẹ́ emirate of the Sokoto Caliphate torí pé ẹni tí ó jọba yìí Sokoto nípìnlẹ̀ rẹ̀ torí pé àwọn ni wọ́n mú wá bẹ̀ àwọn ni wọ́n fi síbẹ̀ àwọn ni wọ́n ràn lọ́wọ́. Yìí ló fi já sí pé láwọn àsìkò tá à ń sọ yìí Ìlọrin jẹ́ ìlú kan tó yẹ pé ìlú òwò gẹ́gẹ́ bí Richard Henry Stone bó ṣe ṣàlàyé nínú ìwé tóun náà kọ pé largest slave market in that part of Africa ni Ìlọrin jẹ́ tó sì já sí pé èyí tó pọ̀ jù nínú àwọn Yorùbá ń jọ náà abọ̀rìṣà ni wọ́n tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló jẹ́ pé ẹ̀mẹ́yà àwọn ọba àjọ náà so àwọn àjámọ̀ kẹ̀kẹ́ lójú wọn látara wípé wọ́n rí wọn gẹ́gẹ́ bí abọ̀rìṣà. Láwọn àsìkò yẹn ọ̀pọ̀ wọn náà ni wọ́n mú lẹ́rú nígbà tí wọ́n ti kógun jà wọ́n kó tó di pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rán dànù sí north across the Sahara wọ́n rán mí lọ Yorùbá lands sí coast àwọn bíi US èmi West Indies èmi Brazil àwọn Haúsá yìí àwọn tí wọ́n jẹ́ Fúlàní yẹn ni wọ́n tà wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n ń kó wọn lọ gẹ́gẹ́ bíi jagunjagun láti lọ máa lead àwọn civil wars. Ìyẹn jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá dẹrú nílùú bòmí torí pé tógun kan bá dé àwọn ni wọ́n kó wọ́n á nìkan lọ jagun wọ́n lọ jagun táwọn yẹn bá ti kọ́ńkà ogun wọ́n mú wọn lẹ́rú sọ lóbi ti pé ẹ bá Yorùbá ẹ bá ní Brazil ẹ bá Yorùbá ẹ bá ní West Indies ẹ bá Yorùbá káàkiri oko ẹrú ni wọ́n wà nábàá débẹ̀. Ẹ wá rí pé àwọn nǹkan yìí ó wá ń tẹ̀síwájú tàbá wo 1830s a rí i pé Yorùbá ti ń jà wọ́n ti ń bá emirate yẹn jà torí pé emirate yẹn ti ń bẹ ní ránkì àwọn Fúlàní Yorùbá Muslim ẹ̀rí Fúlàní Yorùbá Muslim Haúsá nínú ogun Ògbómọ̀ṣọ́ yẹn náà gbogbo ẹ̀ náà ló ti wà ló fi já sí pé Ìlọrin gbà náà wọ́n kà á sí decisive Ìlọrin emirate victory torí pé ó rí Fúlàní wọ́n ti ránkì wọn nù Fulanis Yorùbá Muslims Hausa Yorùbá Muslims Fúlàní Yorùbá Muslims àti Fúlàní àtàwùsá ó di ìran mẹ́ta Yorùbá Muslim Fúlàní Hausa àwọn ni wọ́n jagun Ògbómọ̀ṣọ́
Yorùbá náà kọjú sí Yorùbá jà. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọ láyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.